Mercy Aigbe tú àṣírí ńlá. Ó ní ìdí nìyí tí mo fi fẹ́ Kazeem Adeoti àti àwọn ìdojúkọ àti àbámọ̀ tí mo ní lórí ọ̀rọ̀ ìgbéyàwó náà. Ìjà burúkú ti tún bẹ̀rẹ̀ láàrin Saheed Òṣùpá àti Táyé Currency báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún lágbára o. Ìjà burúkú kan ti tún rúgbó bọ̀ láàrin gbajúmọ̀ olórin Fuji Saheed Òṣùpá àti Táyé Currency. Ọ̀rọ̀ ọmọkùnrin olórin Fuji tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní àpésìn tí wàá ń dàbí egbìnrin ọ̀tẹ̀ báyìí o. Bá a ṣe ń pàkan nìkan rúwé. Báwọn èèyàn ṣe ń gbìyànjú pé kí àlàáfíà wà lágbolé Fuji kí àwọn tó ti ń jà ìyẹn Alhaji Wasiu Alabi Pasuma àti Táyé Currency parí ìjà tó ti ṣe díẹ̀ tó wáyé láàrin wọn ni omi tún bẹ́ sílẹ̀ báyìí o. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti rí ìjà tí Táyé Currency àti ọ̀gá rẹ̀ parí báyìí tí àpésìn gẹ́gẹ́ bí wọ́n tún ṣe máa ń pe Táyé Currency ti bẹ ọ̀gá ńlá Fuji ìyẹn Wasiu Alabi Pasuma tí òun náà sì ti sọ pé ìjà náà ti parí. Wàhálà míì ti tún rúgbó bọ̀ láàrin Saheed Òṣùpá àti Currency báyìí o. Iná ìjà míì ti ń rú lábẹ́lẹ̀ tí kò sì sí ẹni tó tì mọ ibi tí ọ̀rọ̀ náà máa já sí báyìí. Pẹ̀lú bí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá ṣe ti bẹ̀rẹ̀ sí ta sí Táyé Currency tí wọ́n sì ń bu pé orí Saheed Òṣùpá fín, wọ́n ní ìgbéraga rẹ̀ pọ̀ nítorí ọ̀rọ̀ tó sọ sí àgbà olórin tí wọ́n tún máa ń pè ní mátàgbàmọ́lẹ̀ náà. Ohun tó tún fa wàhálà tuntun yìí ni ìfọ̀rọ̀wérọ̀ kan tí Táyé Currency ṣe pẹ̀lú akéde àríyá níbi tó ti sọ̀rọ̀ lórí àjọṣepọ̀ tó wà láàrin òun àti àwọn àgbà onífújì ilẹ̀ wa. Ní Alhaji Táyé Àkànbí Adébísí ti sọ pé ẹ̀gbọ́n ni Alhaji Abbas Akande Obesere jẹ́ sí òun tí Pasuma sì jẹ́ ọ̀gá òun lágbolé Fuji, ṣùgbọ́n tàwáwù ni òun àti Saheed Òṣùpá gẹ́gẹ́ bí olórin sólórin. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí, Táyé Currency ṣàlàyé pé òun ò kọ́ṣẹ́ orin lọ́dọ̀ Paso, ṣùgbọ́n ìfẹ́ tí òun ní sí Pasuma Alabi kọjá àfẹnusọ. Ó ní ìwà ìrẹ̀lẹ̀ Alhaji Pasuma Alabi wà lára àwọn nǹkan tó mú kí òun nífẹ̀ẹ́ ọ̀gá òun yìí. Ó ní kò dẹ̀ fìgbà kankan sí ìjà láàrin òun àti Paso rí. Ó ní àìgbọ́ra ẹni yé lásán ló ń ṣẹlẹ̀ láàrin wọn. Nígbà tó ń sọ̀rọ̀, Táyé Currency ní mo pàdé Pasuma ní ọdún 1993 látìgbà náà láti jọ wà papọ̀. Mi ò kọ́ṣẹ́ Fuji lọ́wọ́ Alhaji Pasuma rí, ṣùgbọ́n mo kàn nífẹ̀ẹ́ wọn nítorí wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn. Kì í ṣe pé mò ń rí wọn fín àbí nǹkan kan, ṣùgbọ́n mi ò ṣe onílù tàbí elégbè lẹ́yìn wọn rí. Pasuma wà l'Ékòó, èmi wà ní Ìbàdàn. Èdè àìyedè tó wà láàrin wa wáyé láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa ni. A ní ìjà kankan. Gbogbo àwọn tó ń dá sí ọ̀rọ̀ èmi àti Paso ò mọ bó ṣe ń lọ ni. Tí èèyàn méjì bá jọ wà tó ti ń di bí 30 ọdún, kò ṣeé ṣe kí àìgbọ́ra ẹni yé má wà láàrin wọn. Ṣùgbọ́n àwọn olólùfẹ́ wa ló ń fa ọ̀rọ̀ náà gùn ju bó ṣe yẹ lọ. Pasuma kì í ṣe oníwàhálà èèyàn, èmi náà kì í ṣe jàgídíjàgan. Mo ti béèrè láìmọye ìgbà pé báwo ni mo ṣe bú Pasuma àti pé kí ni mo fi bú Pasuma gangan. Nígbà tí àwọn akéde àríyá wa béèrè ọ̀rọ̀ lórí àjọṣepọ̀ òun àti àwọn àgbà olórin tó kù lágbolé Fuji, ó ní àgbà olórin ni Obesere, ẹ̀gbọ́n mi ni wọ́n, ṣùgbọ́n kọ̀líìgì mi ni Saheed Òṣùpá. Mo mọ̀ gẹ́gẹ́ bí olórin Fuji tàjọ máa ń kọ Fuji, ṣùgbọ́n ọ̀gá mi ni Pasuma jẹ́ torí mo gbà á lọ́gàá. Tí ẹ ò bá gbàgbé, nínú oṣù kẹwàá ọdún 2024 ni ọkùnrin olórin Fuji tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn yìí ní kí wọ́n má pè òun lọ́mọ Pasuma lágbolé Fuji. Ó ní bí ẹ̀gbọ́n ni Pasuma jẹ́ sí òun pé kò tó òun bí lọ́mọ. Tí ọ̀rọ̀ náà sì dá yánpọnyánrin sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ wọn. Tí àwọn olólùfẹ́ Pasuma sì ń bu ẹnu ẹ̀tẹ́ lù fún ọ̀rọ̀ tó sọ yìí. Eléyìí ló fa ìjà tó ṣẹ̀ṣẹ̀ parí báyìí láàrin Táyé Currency àti Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji. Ṣùgbọ́n bá a ṣe ní kájèkúrú wàhálà kò tán lágbolé Fuji ni àwọn kan tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo. Torí látìgbà tí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá ti gbọ́ ọ̀rọ̀ tí Táyé Currency sọ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé onígbéraga ni Táyé àti pé báwo ló ṣe máa sọ pé ojúgbà ni òun àti Saheed Òṣùpá lágbolé orin. Wọ́n ní igi mú jìnnà sórí, ọ̀gá ni Saheed Òṣùpá jẹ́ sí i lọ́jọ́kọ́jọ́. Kódà níbi tí ọ̀rọ̀ náà ká wọn lára dé, àwọn alátìlẹyìn Pasuma kan ti jáde tí wọ́n sì ń sọ pé nígbà tí Pasuma rí fídíò náà, ó yẹ kó dá ọ̀rọ̀ náà mọ́ Táyé Currency lẹ́nu, kó jẹ́ kó mọ̀ pé kò yẹ kó sọ bẹ́ẹ̀ nítorí ọ̀rọ̀ àrífín ni. Saheed Òṣùpá fúnra ara rẹ̀ ti fi ọ̀rọ̀ yìí ṣẹ̀fẹ̀ fún Pasuma láìpẹ́ yìí nígbà tí ó pe Pasuma pẹ̀lú fídíò lórí fóònù ní Saudi. Ní Saheed bá ní ọ̀gá kọ̀líìgì mi, ìyẹn ni pé ó ń sọ pé ọ̀gá Táyé Currency níwọ̀n ìgbà tó jẹ́ pé Táyé Currency ti pe Saheed Òṣùpá ní kọ̀líìgì òun, ìyẹn ojúgbà lẹ́nu iṣẹ́ orin Fuji. Ṣùgbọ́n níṣe ni Pasuma ń díbọ́ bẹ́ni pé kò mọ nǹkan tí Saheed Òṣùpá ń sọ, tó sì ń bi pé èwo ló tún gbédé báyìí o, kò yé òun kò mọ ìtumọ̀ gbogbo ohun tí Saheed ń sọ. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé Pasuma mọ ohun tí Saheed ń sọ àti pé ó mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ náà síta fún àwọn èèyàn láti gbọ́ ni. Wọ́n ní ó ṣe wá jẹ́ irú ọ̀rọ̀ yẹn ló máa gorí ayélujára àbí ṣé Òṣùpá ṣẹ̀ṣẹ̀ ń bá a sọ̀rọ̀ ni. Tí àwọn kan sì ti ń sọ pé Saheed yàtọ̀ sí Pasuma o àti pé
ó máa fi orin fún ọmọkùnrin tí wọ́n jọ jẹ́ ọmọ ìlú Ìbàdàn yìí lésì láìpẹ́. Àwọn kan sì ní àwọn ò rí ohun tó burú nínú ohun tí Táyé Currency sọ yìí. Wọ́n ní àìgbóyìnbó ló ń da ọ̀pọ̀ láàmú tí wọ́n fi ń nàka àbùkù sí ọ̀rọ̀ tí Táyé Currency sọ yìí. Wọ́n ní ojúgbà ni àwọn méjèèjì níbi iṣẹ́ orin pé nǹkan tí Táyé Currency sọ yìí kì í ṣe èébú rárá. Kò sì sí ohun tí kò dáa níbẹ̀ nítorí ìtumọ̀ ohun tí Táyé Currency ń sọ lóyìnbó nìyẹn kò sì jayò pa. Ṣùgbọ́n àwọn míì wá sọ pé bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ níṣe ló yẹ kó sọ pé senior colleague òun pé kò yẹ kó sọ pé colleague lásán nítorí pé Saheed Òṣùpá kì í ṣẹgbẹ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí ló ń jà ròyìnròyìn báyìí lágboolé Fújì tí inú sì ń bí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá lọ́wọ́ báyìí. Ọkùnrin kan tó pe ara rẹ̀ ní olólùfẹ́ Fújì tó tọ́kan ló sọ pé ipa tí Saheed Òṣùpá kó àti bó ṣe ń sọ ògúrùtù ọ̀rọ̀ nígbà tí Táyé Currency àti Pasuma ń jà lọ́wọ́ ló bí Táyé Currency nínú tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Òṣùpá tó sì ní ó yẹ kí àwọn àgbààgbà ìlú Ìbàdàn tètè pe àwọn méjèèjì yìí kí wọ́n parí ọ̀rọ̀ yìí kó tó di pé ó máa di nǹkan míì. Ẹnìkan tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé nǹkan tí Saheed Òṣùpá gbìn ló ń ká látàrí bó ṣe máa ń ta sí Wasiu Ayinde lágboolé Fújì. Ṣùgbọ́n ní báyìí o kò tí ì sẹ́ni tó mọ ibi tọ́rọ̀ náà máa já sí. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ní Mercy Aigbe Adeoti ti jáde láti sọ̀rọ̀ lórí àwọn ìdí pàtàkì fífẹ́ Alhaji Kazeem Adeoti. Nígbà tó ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí, Mercy ní iṣẹ́ kan ni àwọn méjèèjì jọ ń ṣe nítorí ẹni tó máa ń ta fíìmù ó sì tún máa ń gbé àwọn òṣèré jáde ní Alhaji Kazeem Adeoti tí òun gan pàápàá lára òun sì jẹ́ òṣèré orí ìtàgé nítorí náà ọ̀rọ̀ wọn wọ̀ dáadáa. Ó ṣàlàyé pé kì í ṣe pé òun fi ògùn de Alhaji Kazeem Adeoti mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń sọ kiri tàbí òun sọ ọ́ di gbẹ̀wò dání ní ìfẹ́ tó lágbára fi wà láàárín àwọn àbí tó fi máa ń bá òun ṣe ìpolówó fíìmù òun gẹ́gẹ́ bí ìṣesí wọn táwọn èèyàn ń gbé káàkiri. Òṣèré yìí ní òun fúnra ara rẹ̀ ló nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí àwọn jọ máa ń ṣe yìí kì í ṣe pé òun ti sí tàbí pé òun ṣe nǹkan kan tó fi ń ṣe bẹ́ẹ̀. Ó ní Alhaji ló máa ń mú àbá rẹ̀ wá nígbà míì. Nígbà tó ń sọ̀rọ̀, Mercy Aigbe ní ìgbà tí òun ṣe fíìmù nǹkan Adá ọmọ dádì púpọ̀ nínú àwọn òṣèré tó kópa nínú eré náà tó yẹ kó gbárùkù ti òun láti ṣe ìpolówó fíìmù yìí ni ò sí ní Nàìjíríà nígbà náà. Ó ní bí òun bá pe eléyìí ó lè lóun wà ní London, bí òun bá pe tọ̀hún á lóun wà ní Canada. Ó ní nígbà tí ọkọ òun Alhaji Kazeem rí gbogbo wàhálà yìí ló fi wá bá òun pé kí ni òun náà lè ṣe láti ràn òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ sinimá yìí. Ohun tó sì fa ọ̀pọ̀ fídíò táwọn jọ ṣe nìyẹn. Ó ní ọ̀pọ̀ ènìyàn ló gbádùn àwọn fídíò táwọn ṣe láti fi polówó fíìmù náà pé èèyàn bíi mílíọ̀nù 10 ló wo ọ̀kan nínú fídíò náà tí wọ́n sì tún pín káàkiri orí ayélujára gidigidi. Nígbà tí Wasila Coded tó jẹ́ atọ́kùn àti olùgbàlejò ètò náà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni àwọn ìpèníjà tó rí lórí ìgbéyàwó àti pàápàá lórí ọ̀rọ̀ ọkọ, iṣẹ́ rẹ̀ àti sinimá rẹ̀ tí ò fi bẹ́ẹ̀ bọ́jà lọ́dún tó kọjá yìí, Mercy dáhùn pé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ènìyàn sọ nípa òun kò nítumọ̀ sí òun rárá. Ó ní ó dàbí ìgbà tí kòkòrò tàbí ìdọ̀tí bá bà létí aṣọ èèyàn ni tí èèyàn sì fọwọ́ rí i dànù àti pé ọmọ tó bá máa ga ẹsẹ̀ rẹ̀ máa tínrín. Òṣèré yìí ní ojú tí òun fi ń wo ọ̀rọ̀ náà nìyẹn. Mercy ní ohun tí òun mọ ibi tí òun ń lọ. Òun mọ̀ pé kò ṣeé ṣe kí ìṣòro má wà àti pé bí gbogbo ẹ̀ bá ń lọ déédéé láìsí ìpèníjà kankan, onítọ̀hún kò ní lè gbàdúrà dáadáa. Kódà ó lè má ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú Ọlọ́run. Ó fi kún un pé ohun tó bá ti dáa náà ni àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa. Mercy ní àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa òun báwo ni ayé wọn ṣe rí. Ó ní ayé ọ̀pọ̀ nínú wọn ò nítumọ̀, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú wọn ní ìpèníjà kan tàbí míì tí wọ́n ń bò mọ́ra àti pé nítorí pé òun jẹ́ ìlúmọ̀ọ́ká ni gbogbo ariwo náà ṣe pọ̀ bẹ́ẹ̀. Ó ní iṣẹ́ òun ló jẹ òun lógún tí òun sì ń gbájúmọ́. Kódà òun ń sa gbogbo ipá òun láti ga sí i nínú iṣẹ́ yìí. Àṣírí ńlá míì tí kò hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí òṣèrébìnrin yìí tún tú ní ọ̀rọ̀ tó sọ nípa ìgbéyàwó rẹ̀. Ó ní òun kò fìgbà kankan rò pé báyìí ni ọ̀rọ̀ òun ṣe máa rí lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́dé yìí. Ó ní ó sì jẹ́ ohun tó máa ń ba òun lọ́kàn jẹ́ gidigidi àti ọ̀rọ̀ tí kì í múnú òun dùn rárá tí òun sì máa ń kábàámọ̀ lé lórí. Mercy ní ìgbà tí òun wà ní bí ọmọ ọdún 23 ni òun ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin kan tí òun sì bí ọmọbìnrin tó jẹ́ àkọ́bí òun Michelle. Ó ní ṣùgbọ́n wàhálà àti ìfòòró ẹ̀mí tí òun rí nílé ọkọ náà kò kéré rárá. Òṣèré yìí ní ìyá ọkọ òun ò fi òun lọ́kàn balẹ̀, kódà kò jẹ́ kí òun gbádùn ilé ọkọ yìí látàárọ̀ dalẹ́ rí. Pé ìyá ọkọ òun yìí á sì máa sọ fóun pé òun kò tíì dé ibùjókòó òun o. Ó ní ohun tó fa eléyìí ni pé Ìgbò ló fẹ́ kí ọmọ rẹ̀ fẹ́, ṣùgbọ́n nígbà tí òun kì í sì ṣe Ìgbò ni ó fi fún òun ní ìsinmi. Mercy ní ìgbà tí ọ̀rọ̀ náà kọjá àfaradà ni òun bá gbara òun nímọ̀ràn pé kí ó tó di pé ẹ̀mí máa bọ́ lára òun kí òun tètè bẹ́sẹ̀ òun sọ̀rọ̀. Èyí ló mú kí òun jáde kúrò nínú ìgbéyàwó náà. Ó ní tí òun bá ti rántí bí ìrìn àjò ìgbéyàwó náà ṣe lọ, ó máa ń ba òun nínú jẹ́ gidigidi nítorí òun ò fi ọjọ́ kan lérò pé bí ìgbéyàwó òun ṣe máa lọ nìyẹn àti pé ohun tí òun lérò síra òun kọ́lé yìí. Ṣùgbọ́n o, òṣèré yìí ní Ọlọ́run ò lè ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ sílẹ̀. Ó ní ká ní pé òun ò kúrò nílé ọkùnrin náà kò sẹ́ni
ẹni tó máa gbọ́ Mercy Aigbe lónìí torí òun mọ̀ dájú pé ọkọ tí òun fẹ́ láàárọ̀ ọjọ́ òun yìí kò ní jẹ́ kí òun ṣeré tíátà rárá. Nígbà tí ó ń ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí kó tó di ìlú mọ̀ọ́ká, Mercy ní bàbá tó bí òun wà lára àwọn tí kò fi ọwọ́ sí kí òun ṣiṣẹ́ náà nítorí pé bàbá òun máa ń sọ pé àwọn aṣẹ́wó àti àwọn ọmọkọ́mọ ni wọ́n máa ń ṣiṣẹ́ tíátà, ṣùgbọ́n òun láti lọ bẹ àwọn èèyàn kí wọ́n bá òun bẹ bàbá òun kí ó tó lè gbà kí òun ṣe eré orí ìtàgé. Ó fi kún un pé eré àkọ́kọ́ tí òun ti ṣe dáadáa nígbà tí wọ́n ṣe ìdánwò fún òun tí òun ìbá ti kópa, níṣe ni ẹni tó ní eré náà fi ìlọ̀kulọ̀ lọ òun. Ó ní ọ̀rọ̀ yìí bí òun nínú gidigidi, kódà òun bínú ya ìwé eré tí wọ́n kọ tó yẹ kí òun ṣe náà, òun sì dà á síwájú ọkùnrin yìí nínú ọ́fíìsì rẹ̀. Ó ní èyí mú kí iṣẹ́ náà kọ́kọ́ sún òun. Lẹ́yìn tó sọ eléyìí ni Mercy wá gbóṣùbà fún àwọn obìnrin tí wọn ò sí nílé ọkọ, tí wọ́n ń ṣe àdágbé àdáfà tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n ń dá ọmọ wọn tọ́, tí wọ́n ń dá rán lọ sílé ìwé. Ó ní òun kí wọn, bẹ́ẹ̀ ni òun yìn wọ́n nítorí pé kò rọrùn rárá. Ó sì tún gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n ṣe ìtọ́jú ara wọn dáadáa nítorí tí wọ́n bá wà lálàáfíà nìkan ni wọ́n lè tọ́jú àwọn ọmọ wọn. Bí ẹ ò bá gbàgbé, ilé ọkọ kẹta ni Mercy Aigbe wà báyìí lẹ́yìn tó bí àkọ́bí ọmọ rẹ̀ fún ọkọ tó kọ́kọ́ ṣe ìgbéyàwó pẹ̀lú yìí. Ó kúrò níbẹ̀ tó sì ń bá iṣẹ́ tíátà rẹ̀ lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di pé ó fẹ́ ọkùnrin olóòtẹ́ẹ̀lì kan tí wọ́n ń pè ní Lanre Gentry ní ọdún 2013 ó sì bí ọmọkùnrin kan tó pè ní Ọlájùwọ̀n fún un. Ṣùgbọ́n àjọṣepọ̀ náà ò tọ́jọ́ rárá tó fi di pé ó kúrò lọ́dọ̀ rẹ̀. Ẹ̀sùn pé ọkùnrin náà máa ń na òun lálùtẹ̀ ó sì máa ń dá àpá oríṣiríṣi sí òun lára ló mú un kúrò níbẹ̀. Lẹ́yìn ìgbà náà ló fẹ́ mákẹ́tà fíìmù tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Kazeem Adeoti tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Adekas. Ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Adekas yìí ló fa ariwo lóríṣiríṣi lórí ayélujára tí ọ̀pọ̀ ènìyàn sì ń bu pé ọkọ ọlọ́kọ ló gbà tí wọ́n sì ń takò gidigidi. Àtakò náà le débi pé nígbà tí ilé rẹ̀ jóná ní Màgódò lọ́dún tó kọjá, níṣẹ́ làwọn nǹkan fi ń ṣe ẹ̀yẹ tí wọ́n sì ń sọ pé orí ìyáálé rẹ̀ ló mú. Bẹ́ẹ̀ ló gbé fíìmù kan jáde lọ́dún tó kọjá tí kò ṣe dáadáa tí àwọn èèyàn kan sì ń sọ pé Ọlọ́run ló mú. Ṣùgbọ́n nínú gbogbo eléyìí, òṣèré yìí ní fìlà máwòbẹ̀ ni òun dé sí gbogbo ọ̀rọ̀ náà nítorí ohun tó wà lọ́kàn òun ni láti wà lábẹ́ ọkùnrin tí òun ní adé lórí nítorí òun fẹ́ràn ìfẹ́ gidigidi. Ó ní ọ̀pọ̀ ènìyàn ló ń sọ pé kí ni òun tó ń wá káàkiri tóun tó fẹ́ fi fẹ́ ọkọ níbi tí òun bá ọjọ́ orí òun dé yìí, pé ṣùgbọ́n òun fún wọn lésì pé òun fẹ́ràn kí òun wà lábẹ́ ọkùnrin. Bẹ́ẹ̀ ló ṣàlàyé pé kì í ṣe Alhaji Adeoti ló mú òun ní dandan pé òun gbọ́dọ̀ di mùsùlùmí, ṣùgbọ́n ohun tó wo òun lọ́kàn ni àti pé òun gbàgbọ́ pé tí àwọn bá jọ ń sin ẹ̀sìn kan ó máa mú nǹkan rọrùn fún ìdílé òun. Ó má jẹ́ pé ìyàwó á máa ṣe tiẹ̀ lọ́tọ̀, ọkọ náà máa ṣe tiẹ̀ lọ́tọ̀ lòun kúkú fi pinnu láti yí padà sí ẹ̀sìn mùsùlùmí. Tí ẹ ò bá gbàgbé, lẹ́yìn tí Mercy Aigbe fẹ́ Alhaji Adeoti ló lọ sí Mẹ́kà tó sì yí orúkọ rẹ̀ padà sí Alhaja Minat Adeoti. Tẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì. Wọ́n yan fíìmù Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì fún àmì ẹ̀yẹ African Magic Viewers Choice Award ti ọdún 2025. Inú ìdùnnú àti ayọ̀ ńlá ni àwọn òṣèré ilẹ̀ wa méjì ní Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì wà báyìí. Eléyìí kò sẹ̀yìn bí iléeṣẹ́ MultiChoice tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò àmì ẹ̀yẹ African Magic Viewers Choice Award AMVCA ṣe mú àwọn fíìmù wọn ìyẹn Seven Doors àti Lisabi tí wọ́n sì tún yan àwọn kan tí wọ́n kópa nínú fíìmù náà tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti figagbága pẹ̀lú àwọn míì láti gbogbo ilẹ̀ adúláwọ̀ láti gbàmì ẹ̀yẹ lórí ipa pàtàkì tí wọ́n kó ọ̀hún. Ọ̀nà bíi 10 ni wọ́n ti mú àwọn tó kópa nínú Lisabi pé wọ́n fakọyọ. Bẹ́ẹ̀ ni wọ́n mú Lisabi fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bí eré ìṣẹ̀ǹbáyé tó dáa jù ní apá ìwọ̀ oòrùn ní Áfíríkà. Bẹ̀rẹ̀ látòrí Lateef tó kópa Lisabi, ìyàwó rẹ̀ Adébímpé àti Adébọ̀wálé Adédayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mr Macaroni àti àwọn míì tó ṣiṣẹ́ lórí fíìmù yìí bí àwọn tó bá wọn yan aṣọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi tí Fẹ́mi Adébáyọ̀ náà ẹ̀wẹ̀, ọ̀nà 11 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti yan àwọn tó kópa nínú eré rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Seven Doors. Bẹ̀rẹ̀ látòrí Fẹ́mi Adébáyọ̀ fúnra ara rẹ̀ tó kópa ọba Chioma Àpọ́tà tó kópa ìyàwó rẹ̀ nínú eré yìí, àwọn olùdarí eré náà, àwọn tó ṣiṣẹ́ ọ̀nà fún eré náà, aṣaralóge fún eré náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tí wọ́n mú yìí ni yóò kojú àwọn òṣèré míì tí àwọn náà ṣe dáadáa níbi tiwọn tí wọ́n ó sì yan àwọn tó bá perégedé jùlọ. Ṣùgbọ́n ìbò ni wọ́n ò fi yan àwọn èèyàn yìí. Ẹni tí ìbò rẹ̀ bá pọ̀ jùlọ ni wọ́n máa mú gẹ́gẹ́ bí ẹni tó jáwé orókè tí wọ́n sì máa fún ní àmì ẹ̀yẹ láàrin gbogbo àwọn tó kópa. Ìdí nìyí tí àwọn òṣèré yìí ṣe ń bẹ̀bẹ̀ pé kí àwọn olólùfẹ́ àwọn jáde láti dìbò fún wọn kí wọ́n lè bá wọn gba àmì ẹ̀yẹ náà wálé. Ṣùgbọ́n àwọn olólùfẹ́ Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì ti ní ìdojúkọ ńlá báyìí
o nítorí pé ẹ̀ka àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì tí ń figagbága báyìí o. Wọn yóò figagbága ní ẹ̀ka òṣèrékùnrin tó dáa jùlọ nítorí ipa tí wọ́n kó nínú fíìmù wọn Lisabi àti Seven Doors, tí àwọn fíìmù méjèèjì náà yóò sì kojú ara wọn ní ẹ̀ka àmì ẹ̀yẹ ti fíìmù tó lo èdè ìbílẹ̀ tí ó dára jùlọ ní apá ìwọ̀ oòrùn ní Áfíríkà, tí àwọn olólùfẹ́ wọn kò sì lè mú ju ẹnìkan ṣoṣo lọ nínú ìbò wọn. Ẹ̀yin ẹ gbọ́, bí Fẹ́mi Adébáyọ̀ àti Lateef Adédìméjì ṣe ń kojú ara wọn báyìí, ta ni ẹ̀yin máa dìbò fún, àti pé eré wo ló yẹ kó gba àmì ẹ̀yẹ ti fíìmù tó lo èdè ìbílẹ̀ tó dára jùlọ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀? Ṣé Seven Doors lẹ máa mú ni tàbí Lisabi? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ ní comment section.